kó ṣẹlẹ̀ wá kú. ẹ má bínú pé mo fi sílẹ̀ mo ṣe kúrò ń Coma ni. ṣé wàá dákun sọ̀rọ̀ ayé mi ni nǹkan kó ṣẹlẹ̀ actually ni pé mo rí i pé condition àwé nìna ó le ju tèmi lọ pé bó ṣe ń dọwọ́ mórí kó ń ṣe kábúrò rẹ̀ mi tẹ̀lé lọ ni mo mọ̀ pé condition yẹn sì le ju tèmi lọ ṣùgbọ́n inú ló mi ro èmi. inú rírun lásán ló gbé yín wá. first of all introduction. wàhálà máa ṣẹlẹ̀. I am Big Toby, the doctor teacher. I am certified lunatic, aggressively made doctor. When I treat you, you either end the coma or face emergency room. My treatment go warn you for no panic. Mo ti ń panic o. Mo ti gba abẹ́rẹ́ lásán fún ìyọ̀rí tó wọ coma straight. Kí ló ṣe? Olúwa níṣọlá kì í ṣe èèyàn. Mo dẹ̀ ti treat ìyọ̀rí tó wọ mọ́ṣúárì straight. Ṣé èèyàn máa ń fẹsẹ̀ ara rẹ̀ ní wọ mọ́ṣúárì? Ipò tá a bá wà ká ṣáà máa dúpẹ́. Ó kúre ní kí n bá gbọ́ yín dáadáa. Mo ti gba abẹ́rẹ́ fún ìyọ̀rí tó dẹ̀ ní lost memory. Ó súnmọ́ iṣẹ́ èṣù, ó jìnnà sí ẹ̀ṣẹ̀ àìmọ́mọ̀dá. Ọlọ́run má jà á pàdé àgbákò bíi ti Dr. Coma kọ. Mo ti rán àgbákò níṣẹ́ kó bá mi lọ ra súyà fún patient. Ẹ má wọrí, ẹ má survive ẹ̀. Actually ìgbà tí mo kọ́kọ́ débè inú mi ro mí gidi bọ̀ yan bí introduction rìn bó ṣe lọ fà ó lọ fà o. Mi kàn wá mọ nǹkan kí n ṣe bóyá yàn àtẹ́kùn yóò ń fẹ́ sí mi ó kàn rìsẹ́ẹ̀tì ọgbà dátà mi. Ọlọ́run ṣàánú mi ká ni mo fẹ́ ṣàlàyé ọkọ̀ tó ṣẹlẹ̀ báyìí. Ara mi ti Orí mi mú ìyàwó ọkọ̀ ìwọ̀n. àǹtí kò ṣe ọkọ mi sunkún. Mi ò ṣe mo ṣe fẹ́ ṣàlàyé báyìí. Ẹ̀wù ẹni àti ẹ̀gbọ́n mi lájọ fẹsẹ̀ ìwà bí báyìí. Ìgbà dáadé dé mi báyìí wọ́n sọ fún mi pé ó ti sún mi. Ẹ ṣé ń lówó hospital rin san ló fi sunkún ni. Ìmọ̀mọ́. Orí fífọ́ ni àjọ fẹsẹ̀ mi wá sí bíbá ẹni mo dẹ̀ treat wọn tó dandan kó wá ti pa wọn. Mo dẹ̀ dúró náà ṣé mi mo lẹ̀ mí ni. Mo ti gbé wọn lọ́wọ́ iṣu àkùrì. Orí fífọ́ kí ó gbé ẹ̀gbọ́n rẹ̀ wá kí ló ṣẹlẹ̀ mo ń gbọ́ pé pa. Dúró n bá gbọ́ arábìnrin yìí bẹ́ẹ̀ ó wí ẹ̀gbọ́n kó rí fọ́ wá bẹ́ẹ̀ kí n fi mí sílẹ̀ sáré la àtẹ́ǹdì sí ohun ìtì pa. Ẹlẹ́mìí ló gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ wọn o. Àbẹ́mi ní switch ó ní ọ̀nà ọ̀tọ̀ tí ọ̀nà ẹ̀tọ́ tí pa káwọn sọ pé èmi ni mo pa. Èmi ò ní switch àbí èmi ò ní plug ó kè ṣe ẹ ti wọ́n switch ẹ̀ pa bẹ́ẹ̀ permanently ẹ ti switch ẹ̀ pa ẹ ti pa ẹ̀gbọ́n mi. bẹ́lẹ̀ mi ṣe ṣẹ̀mí ẹ̀ nìyẹn ẹ take out. ẹ ti pa ẹ̀gbọ́n mi ẹ sọ fún mi pé kíṣe ilẹ̀ pa ẹ̀gbọ́n mi. kéde máa wá wò èmi ti wá help yín o ṣé mo gbowó mọ́ṣúárì lọ́wọ́ yín. ebi tí bá yẹn ń bá mu o lọ́fẹ̀ẹ́ ló fò ẹlẹ́mi ló gbà nǹkan ẹ̀ kẹ́kọ̀ọ́ mọ́kàn kúrò ń bẹ̀. iṣẹ́ ìdè máa padà dojú ogun kan yín. Ó dà pé inú kó ń ro mí ti fẹ́ máa lọ. ẹ̀yin jèrè ẹ máa rí. àǹtí nọ́ọ̀sì jọ̀wọ́ ìmọ̀ bínú o. Yes. kọ́lọ́ sì ti fẹ́ yà mí ní wèrè. orí ló fọ́ ẹ̀gbọ́n arábìnrin nígbà kí ìfèmí sílẹ̀ kí n tẹ̀lé wọlé kí ló wá sí kó fi dológun tó wọ kó mọ̀ òkú kó mi sunkún. ó wá complain orí fífọ́ ni mo dẹ̀ gé lórí so mo try láti examine gbogbo viruses tó ti gbọ́ gbogbo agbárí ẹ̀ tán. mo wá rí i pé so mo wá rán padà mo rán orí ẹ̀ mọ́ ara ẹ̀ so ẹlẹ́mìí dẹ̀ gbẹ̀mí ẹ̀ so kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe sí láti bẹ̀rẹ̀ ó gbàbẹ̀wọ̀ Coma straight. ìjọ ìmọ̀bìnú ìbéèrè ìfàjà o ṣèbí ìyàn Yorùbá náà máa ń sọ pé orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ báwọn títí ṣe wá ní rìvásì. bá ṣe rí nìyẹn. mo rẹ́rìn ìmọ̀ kan ìgbà kí mo kọ́kọ́ débè náà ọ̀dà inú ní ń ro mí gidi ṣùgbọ́n bátẹ́gùn ní ti ń fẹ́ sí bọ́ wọ́n ń wo ẹ̀mí kan wá sọ pé kí n bá lè dọwọ́ lé mi ẹni kó rí ń fọ́ kí n irú èmi kí n rún mélèé mọ ru títpẹ́ kí n fẹ́ fún mi náà ṣùgbọ́n mélèé wéètì láti tẹ̀lé ń wọ. ẹ̀mí Ọlọ́run ló bá yín sọ̀rọ̀ tẹ́mọ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ní láti tẹ̀lé mi báyìí ọ̀rẹ́ ẹ máa wo Coma ni o. ṣé n wá rí Ọlọ́run kó ń fún yín ṣe gbogbo nǹkan kí n ṣe kí n dáwọ́lé lórí kó ń yọ sí rere ni Ọlọ́run ní ní padà lẹ́yìn rí. ẹja máa bá a ṣe lò ní ìwòsàn báyìí Dr. Coma ni mí tẹ̀. asúndìnà inú ni ó ń lo mí bọ̀ atẹ́gùn kò fẹ́ ti ó dà kí ó ń lọ ó ń padà wọ́n lọ ó ń padà. irọ́ o ẹ ní láti treat ẹ ni o. èmi náà mọ̀ ọ́n àtúntì ìwà máa lọ sí need mi lọ sí ọ̀nà wọ́ọ̀dù. ẹ ti rẹ́dì báyìí ara yín máa yá sẹ́ ẹ trust mi ni èmi máa ní. ti mú láàrú ti dédé sínú òré náà mọ́. wà á sáré olórí burúkú èèyàn tọ́lọ́run ọba dá yín kí lẹ wá débẹ̀.